pẹpẹ saga yìí Lizzy Anjorin ó mọ̀ láàrin èmi àti ẹ pé Dorkas ó ti ń wá fún ẹ tipẹ́tipẹ́ 2019 ni Dorkas mo ní show tí Dorkas ń ṣe fún ẹ láti 2019. ẹ̀yin èèyàn bó tún ṣe ń lọ láàrin Alhaja Lizzy Anjorin pẹ̀lú Anna Mayowa ojoojúmọ́ ni bí ọdún lórí ayélujára èpè ìjà láàrin àwọn méjèèjì láti bí ọdún bíi mélòó kan ni gbọ́nmisómi ò tó ti ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì èyí táwa mú wá lọ́jọ́ tòní ó tún gbá ski Anna Mayowa ọmọ tó àṣírí tó wà láàrin òun àti Dorkas Adéyínká gbogbo alamọ Dorkas tí gbogbo èèyàn tó pè ní boss lady eléègbẹ́nu tán ẹ̀yìn tèmi ẹ má jẹ́ ìgbà yín lákòókò ẹ̀yìn ìgbé fọ́nrán yìí wọlé kájọ gbádùn ètò ẹ wá nǹkan fìdílé nǹkan fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ ètò yìí tí ẹ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ bá ń gbọ́ lẹ́ subscribe button kó lè máa ta yín lólobó ìgbàkúgbà tí a bá wá sórí afẹ́fẹ́ ó gbẹnu tán. Mother Iyabo Ojo, congratulations. In fact, ó máa ń da kéèyàn bí ọmọ kéèyàn tọ́ ọmọ. I'm telling you, Priscilla, congratulations. Priscilla ṣẹ̀ṣẹ̀ bímọ, ó tún ṣe business. Ọmọ yẹn ó ga o. Kò ń ṣe yí pé èèyàn máa bí ọmọ, ọ̀tọ̀ ni kéèyàn bí ọmọ, ọ̀tọ̀ ni kí ọmọ tún rẹ̀ bí. Kò tí yé yín sìn. Akọ̀mọ́ máa sọ pé queen mother. Ọ̀tọ̀ ni pé iṣẹ́ queen mother lára Priscilla. Priscilla tún wá tún rẹ̀ bí. Kò tí yé yín ni. Ẹ̀yin ò rí pé ọmọ yẹn ò lè depend lórí èèyàn. Ẹ̀yin tẹ́ ń sọ pé ó máa náwó ọkọ ẹ̀ tán. Ṣé ẹ̀yin ò rí pé ọmọ yẹn ò lè depend? Ẹ̀yin ò gbọ́ iye tó sọ pé ta báàgì yẹn. Ẹ gbọ́ $1,300 òun ló ta báàgì ẹ̀ tó ń tà yẹn. Ẹ wo bí àwọn èèyàn ṣe ra báàgì yẹn. Ẹ wo adúrú èrò tó wà nínú ṣọ́ọ̀bù yẹn níjọ́ yẹn. Priscilla, congratulations. I'm telling you, ọmọdé ìwọ́n kọ́ ọmọ yẹn tún wá dàgbà ó tún wá tún rẹ̀ kọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa kọ́ ẹ̀kọ́ lára Priscilla tí wọ́n ṣe ń wòye mú kan wá ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Ṣèbọn sọ yí pé dọmí lọmọdé ìgbé dání ni. How come tínú ọmọdé ṣe tóbi báyìí? How come tójú Priscilla ṣe wú tó yìí? Ẹni tí wọ́n pè ẹ ti mọ̀ páyé Lizzy ti bàjẹ́. Ó wò bí gbogbo èèyàn ló máa gbé ọmọ ọlọ́mọ tó lọ jí gbé. Ọmọ Rótìmí tó lọ jí gbé ó máa wò bí gbogbo èèyàn ló máa jọmọ gbé bíi títí ẹ̀. Ó máa wò bí gbogbo èèyàn ló máa jọmọ gbé bíi títí ẹ̀. Ó máa rò bẹ́ẹ̀ kí ni wù Priscilla yẹn fẹ́ gbé dọ̀mí fún. Pátápátá ẹ máa sọ yí pé láti ìgbà tí Priscilla ti gbé bọ̀bọ̀ yẹn wá sórí social media òun ni Priscilla ti lóyún. Tí understand. Tí ẹ bá wo ìbẹ̀rẹ̀ pẹpẹ bí Priscilla ṣe mú ọkọ wálé ẹ ti mọ̀ pé oyún wà láàrin wọn lọ ṣe sáré ṣe wedding. Ẹ ti mọ̀. Ṣé kò yé yín sìn? Ẹ ti mọ̀ pé Priscilla ti lóyún. Ṣé kò tí yé yín ni? Ẹ rántí ìgbà tí bọ̀bọ̀ yẹn sọ pé àwọn sì máa tún wedding mi ṣe tí Priscilla sọ pé tí ọkọ ẹ sọ pé ó dà pé bọ́dì ìyàwó òun ò lè gbé mọ́. Ẹ ti mọ̀ pé oyún yẹn ti heavy. Bọ́dì ò lè gbé mọ́, bọ́dì ò lè gbé ààyè mọ́, bọ́dì ò lè gbé gbogbo wàhálà ijó tó máa jó. Ẹ ti mọ̀. Ẹ rántí ijó tó ń ṣe wedding tí màmá ẹ̀ wá fà wálẹ̀ pé má fò sékè jù má fò jù. Ẹ ti mọ̀ pé oyún wà lára ẹ̀ ní ìyá ẹ̀ ṣe fà wálẹ̀ pé kó má fò jù. Ṣé kò yé yín sìn? Ẹ ti mọ̀ pé oyún wà lára ẹ̀ ni. Ṣé kò yé? Ó ní interview kan tí Priscilla ṣe. Ṣé kò yé yín sìn? Wọ́n bèè lọ́wọ́ Priscilla pé ọmọ mélòó ló máa bí. Tẹ́ bá lọ wo interview yẹn ẹ mọ̀ pé Priscilla ti lóyún. Ó ti yé yín sìn? Ó ti kú kínkiri fún ara ẹ̀ láti jábọ́. Ṣé kò yé yín sìn? Priscilla bèè lọ́wọ́ ẹ̀ pé ọmọ mélòó ló máa bí. Priscilla sọ pé ọmọ 16. Wọ́n ní pé ṣó máa lóyún kó tó ṣe wedding ni àbí tó bá lóyún tó ló máa ṣe wedding. Ó ti dá wọn lóhùn answer yẹn kó tó tún sọ. Ó ti gbàgbé ara ẹ̀ kó tó tún sọ. Ẹ ti mọ̀ pé ọmọdé wà nínú oyún. Ó ti yé yín sìn? But glory be to God. Nǹkan tí ìyá ẹ̀ fẹ́ torí abiyamọ. Ìwọ tó bá ti lè máa gbé owó lé ọmọ ẹ lórí, nǹkan tí o bá fẹ́ ló máa sọ fún ìṣẹ̀dá ọmọ ẹ. Nǹkan tí Iyabo Ojo fẹ́ sí ìṣẹ̀dá ọmọ òun ló ń ṣẹlẹ̀ yẹn. Ṣé mo pé Iyabo Ojo tún ti prophesy another one. Ó ní pé níwòyí next year Priscilla máa fóun lọ́mọ mi. Ẹ máa wo bó ṣe máa tún lọ. Ẹ máa wo bó ṣe máa rí. Ẹ máa mọ̀ pé ọdọọdún ni.
torí pé ìyá ẹ̀ rẹ́dì láti máa bá tọ́ ọmọ ẹ̀, ó rẹ́dì láti jókòó ní ìjókòó grandma láti bá tọ́ ọmọ ẹ̀. Àwọn eléyìí ò kì í ṣe grandma tí ò lè tọ́ ọmọ. Kò tí yé yín sìn, tí Ìyábọ̀ bá jẹ́ grandma tí ò lè jókòó tọ́ ọmọ ẹ̀, kò ní wà ní Canada yìí láti bá tọ́ ọmọ ẹ̀. Ó máa lọ for one party to another. Ẹ ti rí nínú ìgbésí ayé Ìyábọ̀ pé eléyìí ó fọ ọmọ ẹ̀ dókè, ó tún dúró ti ọmọ ẹ̀. Ní gbogbo ìgbà tọ́mọ ẹ̀ nídìí ẹ̀, ó wà ń bẹ̀ fún ọmọ ẹ̀. Lizzy ọ̀rọ̀ ẹ̀ la wá sọ lẹ́nu. Baba Mohbad o, ẹ má dá Lizzy Anjorin lóhùn. Ó ti yé yín sí. Èmi náà wà against pé kẹ́ lo anything tó bá jọmọ́ ti Ìyábọ̀ Òjó. Any lawyer tó bá jẹ́ pé tòótọ́ ni, torí pé Lizzy ó ti ya wèrè, ṣó ti yé yín sí. Tó bá jẹ́ pé tòótọ́ lọ́ọ̀yà tí Ìyábọ̀ ti lò rí, lọ́ọ̀yà tí àwọn gbá ti lò rí, lọ́ọ̀yà táwọn àwo ti lò rí, ẹ má lò ó. Ṣó ti yé yín sí, ẹ má lò ó. Ṣó ti yé yín, because àwo ò sí Nàìjíríà, àmọ́ bí àwọn tó ni, torí pé olórí burúkú ni Lizzy, aláyé bàjẹ́ ni. And Bukky Jesse, ṣó mọ̀ pé mi ìpè ẹ́ báyìí, ṣó mọ̀ pé mi èpè tó máa ń ṣe yẹn nìkan ni mo ṣe kí n wà lórí platform. Ó ti yé yín sí. Má jẹ́ kí ìwà àti bàbá Mohbad jà. Níbi tí ẹ bára yín dé, èdì ò gbọ́dọ̀ wà rìn yín, èdì ò gbọ́dọ̀ dì yín. Níbi tí ẹ dé nsìn, níbi tí mo ọ̀rọ̀ Mohbad ń lọ lọ́wọ́lọ́wọ́ àtọ́lọ́run ti ń jẹ́ kí ẹ máa rí ìtúsílẹ̀, èdì ò gbọ́dọ̀ wà rìn yín. Ẹ gbọ́dọ̀ má gbọ́ra yín yé. Tí kan bá fẹ́ bínú nǹkan, ìkejì ò gbọ́dọ̀ bínú, ìkejì gbọ́dọ̀ wálẹ̀ ni. Tí bàbá Mohbad bá fárígá, Bukky Jesse ò gbọ́dọ̀ fárígá. Má jẹ́ kéṣù wà rìn yín. Nǹkan téèyàn bá ṣe nílé ayé yìí, Ọlọ́run má jẹ́ àṣe àṣetì. Ẹ má jẹ́ ẹni tó má dàbí aláṣetì. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣàṣetì. Èpè yẹn nìkan lèmi ò nífẹ̀ẹ́ sí. Ọlọ́run má jẹ́ ká ṣe àṣetì. Torí pé téèyàn bá ṣépè lórí irọ́, ó di dandan pé pè yẹn padà wá jà ẹ́. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí Lizzy tí ayé ẹ̀ fi tán pátápátá, gbogbo nǹkan ẹ̀ tán. Téèyàn bá wà nílé ayé tó jẹ́ yí pé lórí irọ́ lèèyàn máa fi ń ṣe èpè yẹn máa padà já. Kò tí yẹn sì, ẹsẹ̀kẹsẹ̀ tó ń ṣe ó lè má já ẹ o, ṣùgbọ́n ó ṣì máa padà já ẹ. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí Lizzy lọ́wọ́lọ́wọ́ nísìnyí. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa, ẹ má máa ṣépè lórí irọ́. Ayé Lizzy tó rí jùjù lọ́jọ́ tèmi, tí ò sí ẹnikẹ́ni tó lè wẹ́ kúrò. Èpè tó ń ṣẹ́ ni o, èpè tó ń ṣẹ́ ni o. Tí Lizzy bá gbé èpè tí Dorcas ṣẹ́ jáde, á ní pé Ìyábọ̀ Òjó ló sọ pé kó lọ ṣépè fóun. Ní pẹ̀rẹ̀pẹ̀pẹ̀ sága yìí, Lizzy Anjorin, ó mọ̀ láàrin èmi àti ẹ pé Dorcas ó ti ń wá fún ẹ tipẹ́tipẹ́. 2019 ni Dorcas, mo ní show tí Dorcas ń ṣe fún ẹ láti 2019. Àìmọye ìgbà tí Dorcas mo ṣe lè gbé show tí Dorcas ti ṣe fún Ìyábọ̀ Òjó wá. Àìmọye celebrity tí Dorcas ṣe show fún. Ṣé kò yé ya ẹ? Báwo ló ṣe wá jẹ́ yí pé Ìyábọ̀ Òjó ló ń sọ pé kí Dorcas ní 2025? Olórí burúkú làwọn èèyàn tó bá tiẹ̀ gbọ́, tó bá tiẹ̀ ń believe. Ìyábọ̀ Òjó àti Dorcas lè wá ṣe léni o. Ṣé kò yé? Lórí ọ̀rọ̀ Fọlá, because Dorcas try. Ṣé kò yé ń sìn? Nítorí pé gbogbo nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ sínú ìgbésí ayé Fọlá kọ́ ló ṣẹlẹ̀ Lizzy. Ṣé kò yé? Ṣùgbọ́n lọ́jọ́ tèmi, inú mi dùn nígbà tí àwọn tó ń bá mi ṣe, ṣé o mọ̀ pé àwọn èèyàn ni mo máa ń sanwó, mi lè wo ẹ láyé tí Jésù máa fi kú, tí Jésù máa fi dé tó máa wá kó gbogbo èèyàn kúrò nínú ayé, mi lè wo show. Mo máa sanwó iṣẹ́ fún àwọn èèyàn ni. Ṣé kò yé ya ẹ? Mo máa sanwó iṣẹ́ fún àwọn èèyàn pé ẹ lọ bá mi wo Lizzy. Ó ti yẹ. Ṣó ti rí àwọn tó máa ń wò ẹ, àwọn bíi 4 ni mo ní. Tí kan ò bá rí ẹ, ìkan máa rí ẹ. Ṣé kò yé ń sìn? Tó máa ń wò ẹ tí máa ń sanwó fún. Ṣé kò yé ń sìn? Ìkan tí ẹ wà tó jẹ́ pé máa increase owó ẹ, because ìyẹn no. Kò sí show, kò ṣe show lóru ó máa report.
máa increase owó ọmọ yẹn deserve láti gba increment nínú owó ẹ̀ máa fi 20,000 kún owó oṣù ẹ̀ because ó deserve ẹ̀ máa increase owó ẹ̀ ṣé kò yẹ ẹ́ sìn ó deserve ẹ̀ mo ti ní lọ́kàn pé no eléyìí kò móforí eléyìí bọ́mbà tó bọ́mbà ló dúró sórí péjì ẹ̀ mo dẹ̀ like ìwú iṣẹ́ bẹ́ẹ̀ gbogbo yín ni mo like ẹ má lọ máa jealous àwa yẹ́ ẹ̀ tí ẹ mọ ara yín náà everybody mo love mo kàn máa ń like èèyàn tó wà mí mọ English yẹn èèyàn tó ṣe kíní dáadáa do you understand now so bí Lizzy yẹn ṣe wà yẹn sìn mo like ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi ṣé kò yẹ ó jẹ́ kí gbogbo ayé mọ̀ ṣebí níjọ́ kìíní àná ó sọ pé òun Anamáyọ̀wá pé òun mẹni tó ń jẹ́ Anamáyọ̀wá pé Anamáyọ̀wá ló wà báyìí ṣùgbọ́n ní àná tó jáde torí pé ò lè nísinmi ṣùgbọ́n ò lè nísinmi ó jáde ó sọ yí pé Esabod ló jẹ́ kó mú Anamáyọ̀wá láti 2019 kí ló dé tó máa ń parọ́ Lizzy ayé ẹ ti bàjẹ́ fún ọ kò yẹ Esabod ọ̀hún tó kọ líìsì fún àwọn èèyàn tó máa gbé lọ sí court ta ló jẹ́ kó máa bẹ̀rẹ̀ sí lọ sí court the same Esabod tó sọ fún ẹ pé ó fún ẹ ní líìsì ó sọ yí pé orúkọ tèmi gan wà ń bẹ̀ ṣebí ti torí ẹ̀ la ṣe gbógun ti Esabod nígbà yẹn torí pé ó fún ẹ ní líìsì pé kó gbé wa lọ court àbí because ó ti mọ̀ yí pé ó fẹ́ fi Esabod lẹ̀ ó dẹ̀ nídìí wé mi àti kí lorúkọ ẹ̀ PNP láti bẹ gbógun ti Esabod ó nídìí láti manipulate but nítorí àwọn ẹni tó jẹ́ ó ti yẹ àwa nígbàgbọ́ pé ò sí nínú saga àmọ́ pé lórí burúkú saga liciously ni ẹ́ àmọ́ pé lórí burúkú èèyàn ni ẹ́ pé ẹni tí èèyàn gbọ́dọ̀ mú tò ni ẹ́ tí kí lorúkọ ẹ̀ PNP bá mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni ẹ́ kò lè bẹ́ẹ̀ ṣe kò ní bẹ́ẹ̀ ṣe tí PNP bá mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni ẹ́ PNP máa avoid ọmọ iye ọdún tí PNP ti avoid Esabod tí Esabod máa bọ́ síta tí PNP ò ní sọ̀rọ̀ tó máa rọra gbàgbé ń pa PNP wojú Esabod just because of it ó jẹ́ kí ọ̀rọ̀ Esabod kó enter láti lè wojú ẹ̀ padà àfún Esabod gbẹ just because of it ó lè mọ oore tó máa fi kú jọ àwọn olórí burúkú wo ló wà pẹ̀lú ẹ̀ sìn àwọn olòṣìwò ló ń bẹ ń jagun ó rí ìgbésí ayé ẹ̀ bá yí ẹ̀ ṣe ṣámálámálá ayé ẹ̀ ṣámálámálá ni iṣẹ́ wo ló ń bẹ ṣe ń sìn nothing olórí burúkú làwọn èèyàn tó jẹ́ wà papọ̀ torí pé wọn lọ́rọ̀ Ọlọ́run bá ń gbọ́ Ìyábọ̀ tó sọ yí pé fún ẹni tó wá ṣá mi ní 1,500 pounds oyè iṣẹ́ yẹn ìyàwó Lanre Tẹ́ríba lọ́kọ́kọ́ gbé iṣẹ́ yẹn fún bó ṣe sọ fún mi pé Ìyábọ̀ Òjó ló fún wọn ní 1,500 pounds kan wá ṣá mi wọ́n ẹ̀ṣẹ̀ wá gbé fún ọmọ gẹ́ yẹn tó wá ṣá mi níbí bá rántí ọmọ gẹ́ wọ́n ẹ̀ṣẹ̀ wá fún ní 1,500 pounds ó wá lọ sílé Vivian ó páàkì mọ́tò ẹ̀ gbogbo fídíò ẹ̀ ló wà ó wá lọ sílé Vivian ó páàkì mọ́tò ẹ̀ síbẹ̀ wọ́n wá gbé mọ́tò Vivian wá síbí báyìí láti wá ṣá mi abó ti gbàgbé ó ti gbàgbé ṣé o mọ̀ pé state inú ilé Vivian ni wọ́n ti páàkì mọ́tò nígbà tó kọ́kọ́ dé ó lò 2 days ńbẹ̀ kó tó wá ṣiṣẹ́ yẹn ó ti gbàgbé so the same Ìyábọ̀ Òjó thank God I have never speak with you thank God do you understand and with everything tó ń ṣẹlẹ̀ I never have enemy between and my kind of person they pay me anything I don't care what they talk about you do you understand because nǹkan tí mo mọ̀ ní pé olórí burúkú ni Lizzy tó ṣe lè jáde pẹ̀lú bó ṣe ṣá mi tó jẹ́ pé títorí ọ̀rọ̀ tiẹ̀ ló ṣe ṣá mi Lizzy kò sí nǹkan tó lè sọ ayé ẹ̀ máa bàjẹ́ síbi Ọlọ́run ọba ń gbọ́ ni mo fi ṣẹlẹ̀ yà Ọlọ́run ọba ń gbọ́ ni mo fi ṣẹlẹ̀ rí ayé ẹ̀ máa bàjẹ́ síbi báyìí I'm telling you Ìyábọ̀ bó ṣe wà yẹn kò sí nínú dictionary ẹni tó ṣẹ̀ wàláì kó sanwó fún àwọn tó wá ṣá mi ẹni tó wá ṣá mi ní èmi àti ẹjọ́ ní point kò yé ìyá ẹ̀ bọ́ ìwọ Lizzy ayé tí ẹ máa bàjẹ́ síbí wà kò sọ̀rọ̀ tó lè sọ Ìyábọ̀ Òjó kí lorúkọ ẹ̀ Esabod ló fún ẹ ní list àwọn tó máa gbé lọ sí court am I lying PNP I'm not lying
Esabod ló fún mi, mo ní gbogbo show yẹn tó ti ṣe o Lizzy, mo ní lọ́wọ́ o, ṣé kò yẹ, mo ní gbogbo show yẹn lọ́wọ́. Esabod ló fún ní list àwọn speaker tó máa gbé lọ sí court. Oye ya ẹ. Ó dẹ̀ ní láti ní address nínú UK. Ó ní èèyàn nínú UK ni. Ó ní anybody, èmi nìkan ló ní. Ó trust P&P. Oye ya ẹ. 400 tí lawyer sọ pé kó kọ́kọ́ san, èmi ni mo sọ fún lawyer. After like 4 weeks ló ṣẹ̀ṣẹ̀ send £400 yẹn sí mi padà. £400. Ó ṣì ń jẹ lawyer ní 1,200 lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ṣì ń jẹ lawyer yẹn ní £1,200. Kò yẹ £700 tí a fi ṣe kí ló wúkọ àwọn Yorùbá Dorcas show Yorùbá tó sọ níbẹ̀ translate gbogbo fíìmù tí gbogbo fídíò tí Dorcas ṣe. Èmi ni mò ń kọ́ ti àwọn tó gbásìkì nínú ẹ̀ àti ti Sọjí, mò ń kọ́ ti gbogbo ẹ̀ la lọ ṣe translator. £700 ni wọ́n fẹ́ gbà Lizzy, èmi mo san. Ó send owó yẹn sí mi after 2 months ló tó send owó yẹn sí mi. Mo lè pe ọ̀gá mi wá, ọ̀gá mi ló máa sọ rate fún ẹ. Rate ò tiẹ̀ tí skyrocket báyìí nígbà yẹn. Ọ̀gá mi ló máa sọ rate fún ẹ. £700. Ó sì wà nínú account, ó sì wà nínú WhatsApp èmi àti ẹ. Òye ìyá, èmi ni mo san pé torí pé tó bá tètè san, lọ́yà yẹn sọ pé tá bá tètè san owó translator yẹn, a máa tètè gbé kéèsì yẹn wọnú court. Ká ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé kó gbé ẹjọ́ lọ sí court? Kí ni mo sọ fún ẹ? Mo ní tó bá ti fún wọn lésì padà, ó ti ní speaker. Àwọn Dorcas dẹ̀ mọ̀ pé àwa ní speaker ẹ̀. Ṣé o mọ̀ pé gbogbo fídíò wa ni wọ́n ń gbé lọ sí court ní Nàìjíríà? Kò yí ẹ̀ ń sìn. So why tó ṣe máa gbé wọn lọ sí court nínú UK? Kí ni mo sọ fún ẹ? Mo ní gẹ́ẹ̀kan báyìí wà lórí Facebook. Lọ́yà yẹn sọ fún ẹ pé gẹ́ẹ̀kan báyìí wà lórí Facebook. Wọ́n àwọn tó wà ní church, àwọn tó tiẹ̀ jẹ́ pé wọ́n lówó jù alájà ẹ̀ lọ ní Nàìjíríà. Àwọn tó jẹ́ pastor ńláńlá, wọ́n gbé gẹ́ẹ̀ yẹn lọ sí court, gẹ́ẹ̀ yẹn ló win. Wọ́n sọ fún ẹ àbí wọ́n sọ fún ẹ? Ṣé mo sọ fún ẹ àbí mo sọ fún ẹ? Mo sọ gbogbo ẹ̀ fún ẹ. Mo ní nínú UK, Dorcas ń gbé nínú UK, ò ní address nínú UK. Ó ní address nínú United Kingdom. Nítorí pé ò ní address yẹn ò lè win. Torí pé Dorcas àti Sọjí nínú UK ni wọ́n ń gbé. Ẹni tó wá láti ìta kò lè bá ṣe kéèsì kó win ní bíbá. Mo ní bó ṣe máa ń ṣe nìyẹn. Mo ní pastor kan wà ní Nàìjíríà. Gẹ́ẹ̀ kan báyìí tó wà lórí Facebook tó máa ń bú gbogbo àwọn pastor tó máa ń gbé lọ sí court. Mo ló máa ń win ni. Wọ́n máa ń padà dẹjọ́ yẹn nù ni. Wọn ò rí kọ́bọ̀ gbà lọ́wọ́ ẹ̀ rí. Òun ló máa ń win ni kó ìsìn. Ṣé wọ́n sọ fún àbí wọ́n sọ fún ẹ? Ló ti yẹ ń sìn. Lọ́yà yẹn béèrè lọ́wọ́ ẹ̀ pé ló fẹ́ fine Dorcas. Pé iye tó bá máa fine Dorcas, iye yẹn ló máa gbé wọnú court. Ó ní iye mi mú wọn tí iye pounds tó sọ pé ó fẹ́ fine Dorcas. Ó ní láti kankan san. Ṣé mọ̀ pé tó bá sọ pé ó fẹ́ fine èèyàn ní £1,000. 10% £1,000 yẹn. Àbí mi mọ iye percentage tó sọ pé ó máa kọ́kọ́ san. Owó yẹn ló máa kọ́kọ́ san fún court. Ó máa rówó yẹn san. Ó owó yẹn kọ́kọ́ san. Ó ní ẹ kọ́kàn bẹ́ẹ̀ ṣe ẹjọ́ yẹn pé kàn withdraw owó tó sọ pé ó fẹ́ gbà lọ́wọ́ Dorcas yẹn, kàn withdraw ẹ̀ kúrò. Torí pé owó tó máa kọ́kọ́ san sí court yẹn ò ní. Ṣé kò yẹ? Mo dẹ̀ jẹ́ kí lọ́yà yẹn mọ̀ pé ó máa ń record. Lọ́yà yẹn sọ pé báwo mo ṣe mọ̀ mí ní fóònù mi ló mọ̀. Mo ní day 1 ló ti ń recording. Lọ́yà wọn sọ pé why tí mo ṣe ń bẹ́ẹ̀ ṣe, mo ní kò mean. Mo ní pé òun sọ pé ó bá èmi nínú recording ni. Kò yé ìyá. Ó bá èmi nínú recording. Mo ní ẹ má worry nípa ẹ̀. Mo ní anything tẹ́ bá jọ sọ tẹ́ fẹ́ record ẹ pè mí pẹ̀lú another number. Màá bá yín record gbogbo. Lizzy, kò sí nǹkan tó bá lọ́yà yẹn sọ tí ò sí níbí báyìí. Gbogbo ẹ̀ pátápátá ló wà lọ́wọ́ mi. Everything. Kò yé ìyá. Èmi ni mo jẹ́ kí màmá yẹn lọ́yà yẹn mọ Rosula.
lórí burúkú tó sọ pé Ìyábọ̀ Òjó ló ní lọ́ọ̀yà tèmi. Ìyábọ̀ Òjó tí ò mọ̀, Ìyábọ̀ Òjó tó yẹ pé tó bá wá sí UK gan mi rò bóyá gbogbo àwọn tó ń ṣe bíi pé àwọn ọmọ Ìyábọ̀ Òjó rí mi rò wọ́n rí sójú face to face yàtọ̀ sí tó bá gbé movie wá sórí movie tó bá gbé movie wá sí UK. Ìgbà tí Ìyábọ̀ Òjó wá sí UK kí ló sọ fún mi? Ó ní ó fẹ́ wá sí ó fẹ́ bá wá sí kí ló dé tó jẹ́ pé kí ló orúkọ woman yìí náà? Kí ló orúkọ woman yìí tó máa ń ta cream yẹn náà? Oh shit. Ìfẹ́ pè lórúkọ lórí burúkú. Farida! Ìwọ ló jẹ́ bí Farida ṣe wọ UK. Ó ní pé bí Farida ṣe wà yẹn ó fẹ́ lọ support ẹni tó ṣá mi ni o. Mo dẹ̀ gbé gbogbo evidence lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá. Wọ́n dẹ̀ lọ gbé nílé tó wà. Wọ́n ló parọ́ pé Farida ti pè sọ́dọ̀ Lizzy sọ́dọ̀ Esabod sọ pé kó lọ bá àwọn ọlọ́pàá kó lọ ṣe gbà mí ní àwọn tó sanwó. Ṣé bó jẹ́ kí n mọ̀ pé Farida fún ẹni tó ṣe mí léṣe yẹn ẹni tó wá ṣá mi ó fún ní 1,500. Ṣé bó jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ àbí? Èmi náà dẹ̀ gbé gbèsè tí màá gbé. Ṣé kò yẹ ń sìn because UK lélẹ̀ terrorist visa ni wọ́n ń lò visiting lásán. Ṣé kò yẹ ìyá ìwọ ló jẹ́ kí n mọ̀ ṣùgbọ́n lọ́jọ́ tèmi kí ló ń sọ fáwọn èèyàn ìwọ ló gbéṣẹ́ fàbí wọ́n dà wá bá ẹ ìwọ tó yẹ pé ìyá kì í sùn ni ó kì í sùn ó fẹ́ kí n play voice note ẹ̀ Ọlọ́run tí bá dẹ̀ play voice note ẹ̀ Ìyábọ̀ Òjó máa jòkó pa ẹ́ Tóyìn Abraham máa jòkó pa ẹ́ wàláì wọ́n máa mi ò ní play èmi àti ẹ̀ àwọn èyí tó máa implicate ayé ẹ tó máa tètè gbé ẹ lọ sẹ́wọ̀n òun máa fi balẹ̀ ayé ẹ jẹ́ òye ìyá ẹ̀ máa fi balẹ̀ ayé ẹ jẹ́ nítorí olórí burúkú ni ẹ tó gba skilliciously ṣọgaliciously àwáyé wá pòfo ni ẹ bó o ṣe sanwó lọ́ọ̀yà yẹn dọ́là nìyẹn o sanwó lọ́ọ̀yà yẹn dọ́là ìwọ tó ní nǹkan kan jọ gbogbo àwọn tó ti jókòó tiẹ̀ tó sọ pé o sanwó ilé Anamáyẹ̀wá o sanwó ilé Bísí o sanwó school fees àwọn ọmọ ẹ̀ àwọn tó ti jókòó tiẹ̀ àwọn lébi àwọn ebi nà àwọn àwáyé wá pòfo àwọn olè àwọn alákìísà tí wọ́n support ẹ mélòó nínú wọn ló ti sanwó lé wọn àtọlórí burúkú tó gbọ́kànlé ẹ kóun fẹ́ ṣe wedding àtọlórí burúkú tó gbọ́kànlé ẹ àtọlórí burúkú ènìyàn tó believe pé fún èmi ní 10 million Joshua ti fún wọn 10 million tiwọn tó bá máa ṣiṣẹ́ kú ní iṣẹ́ lágó ìṣekú àwọn olórí burúkú wọn wáyé wá pòfo ṣó ti fún wọn 10 million tiwọn tó believe torí gbogbo wọn àkísà ló wọ̀ níjọ́ birthday gbogbo wọn àkísà ní gbogbo wọn gbogbo àwọn tó support àkísà ní gbogbo wọn wọ̀ níjọ́ birthday wọn kò sí kankan nínú wọn tó lè wọ photoshoot ó di dandan kí Ìyábọ̀ Òjó wá fún mi lówó ó di dandan kó jẹ́ yọ́ọ̀yà Ìyábọ̀ Òjó ni mo gbé fún ẹ lórí burúkú ṣó mọ̀ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ìyábọ̀ Òjó la support ó tú rẹ fún lánàá ó jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Esabod ṣé mọ̀ pé mo ti ń sọ fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ní mi ò mọ Rizzy rí a máa ń gbórúkọ ẹ̀ lórí Instagram ni a máa ń wò látọ̀kan ni Esabod àti Alufulany àti Lizzy Anjorin gbogbo wa bẹ́ẹ̀ yẹn only PNP lò sí lórí kọ́ yẹn níjọ́ yẹn DKY wà lórí kọ́ yẹn DKY gan máa ní voice note yẹn torí pé mo record ẹ̀ gbogbo nǹkan tí Alufulany sọ àti Lizzy Alufulany àjọ ń sọ̀rọ̀ wọ́n pe Lizzy wọlé tó ti yé yín sí after tí a sọ̀rọ̀ tán ni Lizzy wá bá mi ló wá bá mi nínú WhatsApp ó ní who is this torí mi ò ní nọ́mbà Esabod fún wa ní nọ́mbà Esabod máa gbọ́ nǹkan tí mò ń sọ Esabod ńjọ́ tí Esabod kọ́kọ́ connect èmi àti Lizzy àti DKY àti Alufulany Esabod màmá mo kígbe àbí mo kígbe ìgbà tẹ́ sọ pé Lizzy ni mo bá sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ sí ní kígbe ni torí mi expect pé Lizzy ó máa gbé fóònù Esabod àbí a máa wà nínú gathering tá wà yẹn màmá sọ pé kí n calm down pé Lizzy ló ń bá mi sọ̀rọ̀ yẹn Lizzy ló ń bá mi sọ̀rọ̀ yẹn pé kí n calm down kí n gbọ́ nǹkan tó máa sọ pé àwọn tó máa jà fún eléléyìí o àwọn tó máa ṣe speaker fún eléléyìí o àwọn tó máa bẹ́ẹ̀ bá ti Tóyìn Abraham jẹ́ léléyìí o àwọn bíbí speaker òun léléyìí o pé kí Lizzy má worry a dẹ̀ sọ fún pé kó má worry pé ṣé kò ṣojú bẹ́ẹ̀ yẹn lọ because Àbíkẹ́ gangan ló gbé ẹjọ́ Lizzy wá nígbà yẹn ó ti yé yín ọ̀dọ̀ àwọn Àbíkẹ́ la kọ́kọ́ face ká má parọ́ ó ti yé yín sí ọ̀dọ̀ wọn la kọ́kọ́ face àwọn Àbíkẹ́ la kọ́kọ́ face ẹ má gbàgbé pé ayé ewé
ló ń ṣẹlẹ̀ nígbà yẹn ní 2019 ẹ má gbàgbé Fọlá wá ṣẹ̀ṣẹ̀ wọbẹ̀ nígbà tí Lizzy ṣe wedding ni tí Fọlá ṣẹ̀ṣẹ̀ wá wọlé nígbà tí Mario àbí kí lorúkọ lórí bukun Muniru tó kọ́kọ́ lọ fẹ́ tí Àbíkẹ́ gbé wá sórí social media òun la kọ́kọ́ face ẹ rántí dáadáa after tí a face ti àwọn Muniru yẹn ni Lizzy wá padà wá bá mi ṣé kò yé mi ò ní nọ́mbà Lizzy o ẹ má gbàgbé pé orí WhatsApp call ni wọ́n ti connect gbogbo àpapọ̀ ó ti yé yín sìn yẹn olórí burúkú olòṣì ẹni tí ò ní nǹkan kan kò yẹ káwọn olòṣì tó tẹ̀lé ẹ kó máa rùn pa tó bá jẹ́ pé tòótọ́ ló ní kò yẹ kó máa wà kísà láṣọ kò yẹ ìyá ẹ kò yẹ kó look like olórí burúkú ẹ̀dá kò yẹ kó dàbí olòṣì èèyàn Lizzy kò sẹ́ni tó súnmọ́ ẹ kísà ló máa ń padà wọ̀ kẹ́yìn aṣọ ẹ bèèrè lọ́wọ́ Mama Esabod ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó wá bá mi ó fún mi ní lísì tí Mama Esabod kọ fún ó ti yẹ yín sí ó fún mi ní lísì yẹn pé kó gbogbo àwọn pípù yìí lọ sí court mo ní báwo ni Esabod máa fún ẹ ní lísì pé kó gbé mi lọ sí court ṣebí speaker ẹni mi wáyé tó máa ṣe gbé mi lọ sí court ṣé kò yẹ yín sí pé Esabod ló sọ bẹ́ẹ̀ kò possible Esabod tó jẹ́ kí n mọ̀ á wá sọ fún ẹ pé kó gbé mi lọ sí court for what kí ló ṣẹlẹ̀ tó máa fi sọ pé kó gbé mi lọ sí court Esabod ló sọ fún ẹ pé ṣe báyìí ó dẹ̀ gbọ́ràn sí Esabod lẹ́nu abọ́ gbọ́ràn sí Esabod lẹ́nu ayé ẹ wá bàjọ́ wá ṣámálámálá àwọn tó jọ wà nínú UK gan wọ́n sì bá dọ̀kásì ta wọn ò tí ì ta tán ìwọ táyé ẹ ti bàjẹ́ ìwọ tó yẹ pé olòṣì ni ẹ ìwọ tó yẹ pé the only thing tó mọ̀ ṣe láyé ẹ òun ni kó wá síta Ìyábọ̀ kíní kan kò ṣoríire kò dẹ̀ wà lójú kan náà wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ní gbogbo nǹkan pátápátá tó ń dùn mọ́ ẹ nínú pátápátá ló gbà mọ́ ẹ òun mẹ́ni tó bá tiẹ̀ jẹ́ Láti Jìngólò dọ́dọ̀ọ̀yọ̀ òun ló bá tiẹ̀ jẹ́ awáyé má ṣe rere Láti òun ló balẹ̀ ayé ẹ̀ jẹ́ òun ló jẹ́ kí ìgbésí ayé ẹ̀ bàjẹ́ ọmọ ogun tó ń jà ẹ̀ Láti lógun tó ń jà ẹ̀ torí òṣì àdánù òun jà Láti ó dẹ̀ di dandan kó jà ìwọ náà Lizzy ìdí nìyẹn tó ṣe ń jà ẹ̀ ṣé kò yé ya ẹ̀ fún wọn ní receipt tó bá ti ń sọ̀rọ̀ máa mú receipt jáde pé receipt owó tí mo send rẹ o gbé receipt yẹn jáde ó lè dún mọ́ta gbé receipt yẹn jáde ó ti rí reason tó ṣe sọ pé o lè ní ẹ ó ti rí reason tó yẹ pé gbogbo èpè tó ń ṣe kò sẹ́ni kankan tó jà afẹ́nikẹ́ni tó bá wúwo èpè ẹnikẹ́ni tó bá ti wúwo èpè ó di dandan kéèpè jà tó bá ń ṣe àdúrà fún àdúrà yẹn ò lè mú èpè ló máa já sí ẹnikẹ́ni tó bá ti wà nínú ayé tó ti wúwo èpè ó di dandan kí èpè jà torí ẹni gbogbo àwọn tó ń súnmọ́ èpè ń jà wọn torí wọ́n ti wúwo èpè ń jà wọn ó dẹ̀ di dandan kan jẹ̀kọ̀rọ̀ nínú ayé títí láéláé orí wọn bá ṣe ń sá gúlogúlo orí ìgbésí ayé wọn táyé wọn ṣe ń bàjẹ́ ayé wọn máa bàjẹ́ lọ ní kò yẹ nǹkan tó dájú nínú ìgbésí ayé wọn máa bọ́ sọnù lọ́wọ́ wọn ni ṣé kò yẹ ya ìwọ aláyé bàjẹ́ aláyé mú ìwọ olóṣèlú ìwọ Lizzy fún wa ní evidence níbi tí lọ́ọ̀yà èmi ni mo jẹ́ kí Rosula ṣe bá rántí ní ọdún tó ti pẹ́ mo sọ fún yín pé wọ́n gba ọmọ mi ẹ rántí pé mo fẹ́ ṣe court case and it's gonna cost me £15,100 ṣe bá rántí mo wá sọ fún Rosula wá sọ fún mi pé lọ́ọ̀yà wo mo fẹ́ lò mo wá sọ fún lọ́ọ̀yà tí mo fẹ́ lò pé mi ìfẹ́ lo lọ́ọ̀yà ìlú rẹ̀ ó ti yẹ yín sí pé wọ́n kàn máa ṣẹjọ́ yẹn at the end of the day kò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ó ti yẹ yín sí so wọ́n sọ pé mo fẹ́ gba private lawyer Rosula sọ pé kí n fún òun ní lọ́ọ̀yà yẹn tí mo fẹ́ lò mo wá sọ fún un Rosula sọ pé òun nídìí account number lọ́ọ̀yà yẹn àwọn ọmọ máa fowó sínú account yẹn direct torí pé Rosula jẹ́ èèyàn kan tó yẹ pé tó bá fẹ́ ṣe nǹkan if you are transparent Rosula will support you if you are not transparent gbàgbé òṣì mo kó gbogbo nǹkan tí lọ́ọ̀yà yẹn bó ṣe charge mi gbogbo bó ṣe máa tẹ̀lé mi gbogbo owó tí barrister máa gbà
per hour tí barrister bá tẹ̀lé mi lọ síbẹ̀ iye hours tí tá bá ṣe ó ti yé yín sí per hour is 900 and something pound fún barrister yẹn owó barrister wọn gan nínú ìlú yìí ṣé ti yé yín sí per hour so ó ní iye hours tá máa lò a dẹ̀ máa ń lò ju 1 hour à ń lò ju 1 hour lọ tá bá ti wà nínú court yẹn ṣó ti yé yín sí láti time tí barrister yẹn ti dé sínú court títí ó máa fi lo lówó yẹn máa fi máa read ó ti yé yín sí gbogbo ẹ̀ ni wọ́n ṣe estimate ẹ̀ tá máa fi ṣe court case yẹn is gonna cost us almost going to 1 year tá máa fi ṣe case yẹn tán that was the reason why owó yẹn tó 15,100,000 tó ti yé yín ṣiṣẹ́ mọ̀ pé tẹ́ bá fẹ́ ṣe case pẹ̀lú wọn nílùú case yẹn máa ń gùn wọn kàn ń sọ pé nítorí pé ó ń sanwó fún wọn kí ẹ̀ because ìwọ lè lọ gba lọ́ọ̀yà tó máa sanwó fún so wọ́n bìlì pé ò ṣiṣẹ́ so báwo ló ṣe máa rówó sanwó so Wosula wá dá sí ṣó ti yé yín sí ẹ má gbàgbé pé ọ̀rọ̀ kí ló wúkọ ẹ̀ ọ̀rọ̀ ìgbà tí Wosula gbé Esabod lọ sí court tẹ́ bá rántí pé mi ò fẹ́ bá wọn bú Wosula nítorí pé Wosula ń sanwó ọmọ mi ó ń sanwó court case ó ti san 3,000 pounds nínú ẹ̀ ṣó ti yé yín sí mo ṣà ń bẹ Esabod Wosula kọ́ Wosula máa ń ṣàánú àwọn tí ò ní ni Wosula ń sanwó fún yàn pé ó yá lọ bà tèèyàn jẹ́ wrong information lẹni tó wá fún Esabod ní wrong information nígbà tí Sọjí lé tán lé Jókòtádé kúrò nílé èmi ni mo lọ bá Wosula pé kó jọ owó ṣọ́ọ̀bù tó fẹ́ fún mi kó bá mi fún Jókòtádé nílé torí pé mi ò fẹ́ kí ojú tì mo dẹ̀ wá síta mo dẹ̀ sọ tòótọ́ pé Wosula ò fún Jókòtádé lówó ẹ pé Jókòtádé síta tí Wosula ò bá béèrè lọ́wọ́ Jókòtádé pé ṣé kò ní jà mọ́ káwọn tó lè ṣe nǹkan táwọn fẹ́ ṣe fún Wosula dẹ̀ Jókòtádé sọ pé òun ò ní jà mọ́ Jókòtádé gba ilé tán ó gba ṣọ́ọ̀bù tán ó gba scholarship àwọn ọmọ ẹ̀ tán ó bẹ̀rẹ̀ jà Esabod wá sọ yìí pé Wosula wọ́n Jókòtádé pé kó máa bà tòun jẹ́ lórí social media Esabod ti gbàgbé pé àwọn ewé àwọn ayé tó ti ń fún Jókòtádé lówó tó máa pin account yẹn tó máa fún lówó gbogbo kinní yẹn ló ń ṣe Jókòtádé pé òun ò lè miss àwọn opportunity yìí o mo ṣàbẹ̀ sí bẹ ẹ má gbà ìwé pọ̀ ọmọ ewé lèmi ń gbà yẹn mo ṣàbẹ̀ sí bẹ Esabod pé jọ̀ọ́ bí Esabod ṣe bọ́ síta nìyẹn ẹ mọ ẹkún kan báyìí ti máa ń play bóyá dé láti kọ́ọ̀tì yẹn bó ṣe bẹ̀ sí ní ké nìyẹn ìbínú pé Esabod ń ké lásán mi lè wọ́ọ̀ṣì ẹ̀ pé kó máa ké Esabod ń ké lásán ìbínú yẹn ni mo ṣe fuck your money Wosula fuck your money tí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bú Wosula ni nítorí Esabod mo ṣe bẹ̀rẹ̀ sí wá bú Wosula ó ti yé yín sí ó dẹ̀ ti mọ̀ yí pé kò ní san court case ni mọ́ mo kàn mú gbogbo ẹ̀jẹ̀ mọ̀ pé ńgbà ẹ̀ máa ń ta live snail mo kàn mú gbogbo owó snail mi ni mo kàn gbé sí orí court case ọmọ mi ni a dẹ̀ ṣe court case ọmọ mi ṣé kò yé yín sí àti gba ẹ̀mí ti bẹ̀rẹ̀ sí ní bú Wosula ń ṣe ẹni tó yẹ kí n ṣe ṣòfò nítorí Esabod wá síta ó bẹ̀rẹ̀ sí ní sunkún ìbínú ẹkún yẹn tó ń sun yẹn pé no how can the mighty one fall down òun mo ṣe bọ́ síta tí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bú Wosula báwo ló ṣe wá jẹ́ pé Wosula lọ́ọ̀yà Wosula lè èmi gbé fún Lizzy ẹ̀yin èèyàn ṣe rí Wosula bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé ta ni lọ́ọ̀yà mi tó fẹ́ bá mi ṣe court case ọmọ mi tó ti yé yín sí Wosula ẹ mọ̀ pé mo sọ wípé court case mo fẹ́ ṣe Wosula ò fẹ́ send owó yẹn sí mi ó máa send sínú àkáǹtì lọ́ọ̀yà yẹn direct ni ṣé kò yé yín sí bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn ẹjọ́ níbo wá ní Wosula ṣe wá papọ̀ mọ́ Dorcas tó bá jẹ́ pé lọ́ọ̀yà Dorcas ni tó bá jẹ́ pé Wosula ló fún mi ní lọ́ọ̀yà kò ní wà ní Plumstead High Street lọ́ọ̀yà yẹn ò ní wà ní Plumstead High Street nígbà tí Wosula máa fún Dorcas ní lọ́ọ̀yà ṣé wò ríru lọ́ọ̀yà tí Dorcas lò ní fún yàrá ìyá ẹ̀ ò ríru lọ́ọ̀yà yẹn ni ṣé o bí a lọ́ọ̀yà àwọn £400 £700 nítorí pé mo mọ̀ pé tí bá lọ sí ibi tó wọ́n owó yẹn máa lọ sókè gan pé torí pé Wosula fẹ́ bá mi sanwó ṣé màá lọ wá lọ́ọ̀yà tí ó máa gba owó púpọ̀ lọ́wọ́ ẹlẹ́lẹ́ni èmi ò ní lè ṣe wó ẹ̀ ẹlòmíì lè ṣe bẹ́ẹ̀ ó ti yé yín sí ta ni pé mo ti lọ wá lọ́ọ̀yà tó máa gbowó púpọ̀ lọ́wọ́ Wosula ṣé mọ̀ pé bí máa ṣe end up sanwó yẹn náà ni ìwọ aláyé bàjẹ́ wo ló ṣe ìwọ lórí ìbú ó parọ́ kú èmi ni mo lọ gẹ́ẹ̀tì lọ́ọ̀yà yẹn by myself
èmi mo lọ get family lawyer yìí by myself. Òsúlà kan ló bá mi get ẹ̀. Dọ̀kásì ò mọ lọ́yà yẹn. Tí Dọ̀kásì bá mọ lọ́yà ṣó máa tún máa bu. Àìmọye show tí Dọ̀kásì ṣe fún lọ́yà yẹn. Àìmọye bí Dọ̀kásì ṣe humiliate lọ́yà yẹn. Ṣé Dọ̀kásì máa tún máa bu? Tó bá jẹ́ pé àwọn Dọ̀kásì mọ lọ́yà yẹn. Èmi àti Dọ̀kásì ti jẹ́ ọ̀rẹ́ lórí social media yìí. I am a Dorcas customer Lizzy ayé ẹ̀ máa bàjẹ́ nìṣẹ́. Dorcas customer lèmi jẹ́, èmi máa ń bára aṣọ ni. Kò kí ń ṣe speaker kí n tó mọ Dọ̀kásì rí. Bí lọ́wọ́ Dọ̀kásì. Mi ò ń ṣe speaker. Àwa máa ń bára aṣọ ẹ̀ ní nínú ṣọ́ọ̀bù mi. Níbi tí màá ti ń ṣe hairdresser mi. Èmi ò ń ṣe speaker kí n tó máa ra nǹkan lọ́wọ́ Dọ̀kásì. Èmi ò tí bẹ̀rẹ̀ speaker. Kémi ti jẹ́ customer fún Dọ̀kásì. Tí Dọ̀kásì ti máa ti ra aṣọ tí Dọ̀kásì máa ń tà. Tí àwọn customer mi ti máa ń ṣeun fún tó máa ń patronize Dọ̀kásì. So báwo ló ṣe wá jẹ́ pé torí pé èmi àti Dọ̀kásì ti mọ wa bí ìyálà ìyá ẹ̀ tó wá sórí social media. Kò yé ìyá ẹ̀. Friendship tó ti pẹ́ ni. Ó ti yẹ social media ló jẹ́ kémi àti ẹ̀ depart. Kò yé ìyá ẹ̀. Tí Dọ̀kásì bá ń lọ sí shop, àjọ máa ń lọ nígbà míì ni. Níbi tèmi àti ẹ̀ ṣọ̀rẹ́ dé, a máa ń wọnú ilé Dọ̀kásì. Kò yé ọmọ mi àti ọmọ Dọ̀kásì a máa ń gbé wọn jáde every Sunday àbí Saturday. A máa gbé wọn jáde wọn lọ ṣeré. But social media ló hẹ́ǹdì èmi àti ẹ̀. Kò yé ìyá ẹ̀. Eré tí èmi àti Dọ̀kásì ṣe lórí social media yìí, mi ì tí rí ẹni speaker kankan tó bá Dọ̀kásì collaborate bẹ́ẹ̀ yẹn tó wọnú ara wọn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé tí bá dáná ní dinner Dọ̀kásì mọ̀ pé dinner mi ó máa jẹ dinner mi. Tóun náà bá ra súyà á lọ ra súyà á lọ ra pop-off á gbé wá fáwọn ọmọ mi. Kò tí ì yé ìyá ẹ̀. Kò yé ìyá ẹ̀. Kí ìwọ tó dé èmi àti Dọ̀kásì ò ń ṣe ọ̀tá. Nígbà tó dé lèmi àti Dọ̀kásì di ọ̀tá pé nítorí pé ó ń bú ẹ, nítorí pé kò fẹ́ fi ẹ́ sílẹ̀ lèmi àti ẹ̀ ṣe wojú ara wa. Kò yé ọ̀rọ̀ ẹ ló ṣe èmi àti Dọ̀kásì di ẹni tí ò sùn mọ́ra wọn mọ́. Kò yé ìyá ẹ̀. Ìwọ lórí burúkú. Èmi máa advertise tí ó rí aṣọ kan báyìí tí mo gbé sórí page mi ni. Èmi máa gbogbo aṣọ tí Dọ̀kásì bá ra èmi máa ń ṣe advertisement fún ni. Kò yé a máa support ara wa ni. Kò yé ìyá ẹ̀. Ó máa gbé ọjà mi sórí page ẹ̀. Kò yé ó máa tún mọ̀ pé Dọ̀kásì mọ àwọn kíní íńtánẹ́ẹ̀tì yẹn ṣe dáadáa. Ó mọ̀ ṣe mọ̀ pé òun kàwé. Ọmọ kíní yẹn ṣe nínú advert. A tún fi ṣe advert fún mi. Nǹkan tí mo tà Dọ̀kásì máa sọ pé mò ń tà. A sọ pé kí n sọ pé mò ń tà. Màá níbo máa ti rí. Màá níbo máa ti rí ọjà yẹn. Mi mà ní á ní pé màá lọ wá ní. Màá sọ pé mo ní. Èmi máa wọ aṣọ Dọ̀kásì máa sáré kó aṣọ wá fún mi. Every blessed day máa fi ṣe show máa àwọn èèyàn máa rà fast bá ṣe máa ń ṣe nìyàn máa fi lówó ni. Kò ṣe ó wá di party wa. Mama Dọ̀kásì inú ẹ̀ máa ń dùn ni. A máa ń jáde lọ Friday. Bẹ́ẹ̀ lọ́wọ́ Dọ̀kásì a máa lọ sí club kan báyìí. Ó mọ̀ pé Dọ̀kásì ń drive. A máa lọ sí club àwọn olówó ńláńlá. Àwọn tó yẹ pé senator máa ń wá síbẹ̀. A máa dress wa a máa lọ. A máa gbádùn ayé wa. Social media ló dá gbogbo nǹkan wúlà mi àti ẹ̀. Kò yé ìyá ẹ̀. Social media ló dá mi. Kò ń ṣe yí pé Dọ̀kásì ó mọ lọ́yà yẹn rí. Kò mọ lọ́yà. Kí ló dé tó máa ń parọ́? Ayé ẹ̀ ti bàjẹ́ fún rọ́. Ayé ẹ̀ ti bàjẹ́. Ayé ẹ̀ ti bàjẹ́ fún rọ́. Ìgbésí ayé ẹ̀ ó kún fún irọ́ àti irọ́ ti bà ayé ẹ̀ jẹ́ Lizzy. I'm telling you. Kó tó dé. Ó ti yẹ kò sẹ́ni tó lè bá Dọ̀kásì business ẹ̀ fi gbàgbàgà lórí social media. Ó ti yé ìyá torí èmi máa ń model fún ni. Gbogbo ẹ̀ máa tán lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Mo máa ń model fún Dọ̀kásì ni. Dọ̀kásì dẹ̀ mọ̀ ó máa kó gbogbo aṣọ yẹn wá. Èyí tí mo tún wọ̀ gan wọ́n máa tún rà. Èyí tí mo wọ̀ sọ́hun wọ́n á rà. Dọ̀kásì á sọ pé àwọn èèyàn fẹ́ yìí tó wọ̀ yẹn gangan. Màá ní àti tèmi lélẹ̀. A ní pé ṣé o fẹ́ ta kó gbà mí ni. Màá ní òkè jẹ́ ń ta kí n gbà. Bá a ṣe máa ń ṣe nìyẹn. Èyí tí mi bá fẹ́ tà ni mo ní gbà lọ́wọ́ ẹ̀. Màá sọ pé no mo ti láìkélé. Gbọ́ lórí burúkú social media yín tẹ́ gbé dé wá sórí social media. Òun ló yà wá. Ó ti yẹ ń sìn. Màmá inú màmá máa ń dùn ní tá máa lọ sọ́dọ̀ màmá tá máa lọ káàkiri.
tá máa jáde, a máa lọ party, have fun. Gbogbo máa have fun. Inú wa máa dùn. Any party tó bá ti fẹ́ lọ máa wá pè mí, a máa lọ. Ó máa gbé mi, a máa lọ. Orí burúkú social media yìí, òun ló yà wá, everybody wà apart. Everybody dàbí pé ọ̀tá ni wọ́n. Everybody dàbí pé kò ń ṣọ̀rẹ́ mi mọ́ jàre. Ìwọ lórí burúkú sọ pé òun bá Dọ̀kásì ṣọ̀rẹ́. Àti inú oyún lèmi àti Dọ̀kásì ti ń ṣọ̀rẹ́ kó bá lè mọ̀. Àti ayé gbọgbọrọ. Ayé gbọgbọrọ. Mo lè gbé fọ́tò èmi àti ẹ̀ jáde. Mo lè gbé fọ́tò èmi àti ẹ̀ jáde níbi tá ma ti ń ya fọ́tò. Mo lè gbé jáde kó lè wo how many years ago. Tèmi àti ẹ̀ ti wà. Kó lè wo how many years ago. Tá sì wà. Dọ̀kásì ò tóbi rárá, tèmi àti ẹ̀ ti wà. Bí a size 10 ló máa ń wọ̀ nígbà yẹn, ìgbà tèmi àti Dọ̀kásì wà. Ó máa ń wọ̀ size 10. Tí Dọ̀kásì èmi àti Dọ̀kásì wà. Tó máa ń wọ̀ size 10. Dọ̀kásì máa ń drive nígbà yẹn tá máa yọ jáde lọ. Ìwọ ló ṣe aláyé bàjẹ́, aláyé dojú. Olóṣì ó parọ́ kú, ó máa ń parọ́ jù. Èmi lọ gbé Dọ̀kásì lọ́yà Dọ̀kásì wá fóun. So Ìyábọ̀ náà ló tún ní lọ́yà tó wà nínú UK. Ibẹ̀ ló máa ti mọ̀ pé ó tiẹ̀ ti tán Lizzy.